kábíyèsí arẹ́sàádú ti ìlú rẹ́sàádú tó wà ní ìjọba ìbílẹ̀ Sùúrùlérè ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ eyín ọba Abraham Ọláfimíhàn Adéyẹyẹ Oyèrìndé ó mà ti ké gbàjarè síta. Kábíyèsí ti pariwo sí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ gómìnà Ṣèyí Mákindé wípé ọlọ́lá jùlọ ẹ gbà mí o, láti ọdún 5 tí wọ́n ti sọ mí di ọba aládé tán fún lọ́pàá àṣẹ ìrùkẹ̀rẹ̀ oyè àti ìwé àrí ìmàrí owó oṣù mi gbà, tí kábíyèsí sì ń bẹ ìjọba pé kó jọ̀wọ́ kí wọ́n bóun pẹ̀tù sí iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ ìyún Ministry for Chieftaincy Affairs and Local Government Affairs ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti rí i pé wọ́n sanwó àti àwọn ìjẹmọ́nú tó tọ́ sí orí adé. Lásìkò tí ọba Abraham Ọláfimíhàn Adéyẹyẹ Oyèrìndé tó ń fariwo bẹnu ní ilé ẹgbẹ́ àwọn oníròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ Nigerian Union of Journalists tó wà ní ìlú Ìbàdàn, ẹni tó ṣojú fún kábíyèsí tó jẹ́ agbẹjọ́rò ẹ̀ ìyún amòfin Stephen Tajudeen Adékúnlé Rájí ló mà ti jẹ́ kó di mọ̀ pé ọjọ́ 24 oṣù karùn-ún ọdún 2019 ìyún the 24th of May 2019 lásìkò tó kù bí ọjọ́ bíi 5 tí gómìnà Ṣèyí Mákindé yóò gbàjọba ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ olóògbé Isiaka Abiléọlá Ajímọ̀bí inú fòǹtẹ̀lù kábíyèsí láti di arẹ́sàádú ti ìlú rẹ́sàádú níjọba ìbílẹ̀ Sùúrùlérè ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kábíyèsí ní látìgbà náà iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ kò ti san gbogbo owó oṣù àti àjẹmọ́nú òun. Kábíyèsí ní gbogbo ìgbà tó ń bá kọ lẹ́tà sí gómìnà níṣẹ́ ni wọ́n ní jẹ́ kí lẹ́tà náà kó dọ́dọ̀ gómìnà tí wọ́n yóò máa kó pamọ́. Kódà kábíyèsí lóhun tó ti ń gbọ́ pé ẹni tó jẹ́ kọmíṣánná tó ń rí sí ọ̀rọ̀ oyè jíjẹ àti ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó tún ti ń gbé ìgbésẹ̀ báyìí lórí bí wọn yóò ṣe yọ òun kúrò ní ipò ọba ìlú rẹ́sàádú l'Ògbómọ̀ṣọ́. Ṣùgbọ́n tóní tí irú ẹ̀ bá ṣẹlẹ̀ wàhálà ni yóò ṣẹlẹ̀ ní ìlú rẹ́sàádú àti ìlú Ògbómọ̀ṣọ́ tó sì ń bẹ gómìnà Ṣèyí Mákindé pé kó jọ̀wọ́ kó bóun tọwọ́ ọmọ kọmíṣánná náà báṣọ kó sì jẹ́ kí wọ́n máa sanwó oṣù àti àjẹmọ́nú òun nítorí pé láti bí ọdún 5 tí ó yẹ kí òun ti máa gbowó oṣù náà òun kò rí gbà dásìkò tá à ń ṣàkójọpọ̀ ìròyìn yìí.